Bàríkà kú oríire abọ́lọ́jọ́ ìbí ẹni dúpẹ́. Bàríkà kú oríire abọ́lọ́jọ́ ìbí ẹni dúpẹ́ o. Ọlọ́jọ́ ìbí tó lé lọ́dún kẹ̀mí ẹ̀ kógún kò pẹ́ láyé. Ẹ̀yin tẹ́ bá mi dúpẹ́ ká má padà sunkún ara wa. Àlẹ́yìn tẹ́ bá mi dúpẹ́ o ká má padà sunkún ara wa o. Èyí tó ń ṣe lẹ́ni ó yá ṣàmì lọ́dún tó ń bọ̀ nínú ọlá ńlá. Today is my birthday, alhamdulillah. Today is my birthday, alhamdulillah. Èní lọ́jọ́ ìbí mi, ẹ wá bá mi dúpẹ́. Èní lọ́jọ́ ìbí mi, ẹ wá bá mi mú jó. Today is my birthday, alhamdulillah. Today is my birthday, alhamdulillah. Èní lọ́jọ́ ìbí mi, ẹ wá bá mi dúpẹ́. Mo dúpẹ́ fún Ọlọ́run ọba ìgbàyé o. Today is my birthday, alhamdulillah. Today is my birthday, alhamdulillah yo. Èní lọ́jọ́ ìbí mi, ẹ wá bá mi dúpẹ́. Èní lọ́jọ́ ìbí mi, ẹ wá bá mi mú jó. Today is my birthday, alhamdulillah. Alhamdulillah, ìrọ̀bẹ̀ àlàyé mi, mo ṣọpẹ́ fọlọ́run ọba. Èní lọ́jọ́ ìbí mi, ẹ wá bá mi dúpẹ́. Èní lọ́jọ́ ìbí mi, ẹ wá bá mi mú jó. Alájà Rashida ọmọ ìdùnnú rẹ o. Orin wa lọ́pọ̀ fẹ́ jó sí Alájà Rashida. Kọ́kọ́rin fáwọn lọ́mọjọ́mọ kọ́kọ́ ní sílé. Pẹ̀lú àwọn oníwẹ́dìn níka ìyá arìnrìn èní lọ. Hello everybody. I want to wish our grandma, our mother, a happy 80th birthday. Àṣẹ̀ṣàmọ́dún Alájà o. Ọlọ́run ẹ pẹ́ fún wa o. Ẹ jẹ́ wọn mọ̀ pẹ́ o. Mo ṣe mọ̀ yín, ẹ ti nice sí mi ní Mrs. Yusuf. Ọkọ àbí ìyàwó Ahmed Adio ọmọ yín láti Àjàṣẹ́. Ìfẹ́ tẹni sí wa, ìfẹ́ náà abayin kalẹ̀ o. Ẹ jẹ́ wọn mọ̀ kalẹ̀ o. Ẹ pẹ́ fún wa o. Ẹ ní fi ìnira lo àgbà o. Ọlọ́run wà pẹ̀lú yín, ẹ ṣé gan ni. Thank you so much grandma for loving us unconditionally, for being there for us every time we need you, for praying for us all the time, for remembering us. Almighty Allah will remember you too. Assalamu alaikum, grandma. God bless you. Okay, happy birthday, the one and only Mama Shake. Any Mama Shake in this life is counterfeit. Happy birthday, I wish you long life and prosperity. Igba ọdún kan ni o. Amari Bama o. Orúkọ mi Aláàjì Sheriff Ọlábí Alájà wa ṣe fáwọn Ọlábí ni wọ́n ṣe máa celebrate birthday máa celebrate ti birthday tí ẹ ti birthday fún wa. Alájà wa ṣe fáwọn Ọlábí wọ́n jẹ́ ìyàwó Aláàjì Mẹ́múdà Aremu Ọlábí. Ìkan náà àwọn ìyàwó wọn, àwọn náà dẹ̀ ní last existing wife. She has been a mother to all of us, and she continuously guides us right, and she continuously guides people around her and the society at large, and therefore she's worth celebrating. With this celebration, we hope the Almighty Allah give her more years to spend on earth with good health, with good memory, and in all of all, God mercy. We thank you for this occasion, and we get to speak some other program. Thank you. Adájọ́ ọjọ́ pé àdúpẹ́ àyẹ̀ ológun Ọlọ́run ọdún ìtawáṣe mọ́ṣẹ́ láti fún wa. Lọ́kàn títí ọ̀pọ̀lọpọ̀ ọdún.
jẹ́ kọ́tọ̀ pọ̀lọpọ̀ ọdún rọrùn tọmọtọmọ àti gbogbo àwọn mọ̀lẹ́bí lọ́tún lósì àti gbogbo ẹ̀jẹ̀ ẹgbẹ́ wa náà pẹ̀lú òfin ọlọ́run gbogbo tá à ń ṣe kọ́lọ́mọ bàlùbáríkà wọ́n bí má ṣe ìyá dáadáa ìyá dáadáa ni àdúpẹ́ lọ́dún náà à ń kóra wa jẹ̀ nílé ọlọ́run ọba kó máa kéde àyèké káàdì wa parí ọdún yìí kọ́rọ̀ wa máa jáyọ̀ kó máa jókòó fún wa láti wọ́n ní wàhálà àwòlá ọ̀dà àbúrátà wá ṣọ̀pọ̀lọpọ̀ àlàáfíà ti jẹ̀ra àti gbogbo àwọn ọmọ kankan òṣìṣẹ́ wọn àti gbogbo fámìlì pátápátá kankan òṣìṣẹ́ wọn fún àdúrà wọn àtúbọ̀ màgbọ́dọ̀ àáfún ọlẹ́sìn àtàlàáfíà á sì lè gbogbo àwọn ọmọ àti gbogbo àwọn ọmọ wá sì lè gbogbo wọn wọ́n ti tẹ̀lé nǹkan òṣìṣẹ́ wọn fún wa. alájà ṣèpá lójú bọ́láwo la bí máìmọ̀ ọlọ́jẹ́ pẹ́pẹ́ fún wa ọlọ́jẹ́ pẹ́pẹ́ fún wa ọlọ́run padà lẹ́yìn gbogbo àdúrà kẹ́kẹ́ ọlọ́run nígbà yín lọ́wọ́ wa ẹ̀pẹ́ fún wa gbogbo màmá tọ́jú gbogbo nígbà náà alájà rẹ̀ nìyà àtàwọn màmá wa láti yọ lábẹ́jọ ọlọ́run ẹ̀pẹ́ fún wa ẹ̀jẹ̀ fún àdúró tí o ẹ̀ṣẹ̀ happy 80th birthday mom happy 80 years, I want to say happy birthday to my grandma. And 80 years is a milestone. Not many people live up to 80, but we thank God, alhamdulillah. She's a really good person and she's been with us for long and we hope to see many more, inshallah. My grandma, I wish her many more. Happy birthday, grandma. We love you. Appreciate everything you do for us. Happy birthday, grandma. Lájà ẹ ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé Ọlọ́run ní fi lè ṣàṣemọ́ ẹ̀mí gúngún àtàlàáfíà la máa fi lògbò tí ayé yín tó kù àjèrè gbogbo àwọn ọmọ Ọlọ́run ní ṣe wọ́n láṣìkò àbíkú àgbà fún wa o Ọlọ́run àni òdìṣẹ́ Ọlọ́run jẹ́ àmàrí yín bá o happy birthday o long life and prosperity o. Congratulations o Alájà Shifau ẹ ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o wọ́n ní àwọn olóyìnbó wọ́n ní life start at 40 kò rí bẹ́ẹ̀ nìkan life start at 80 Ọlọ́run kó túbọ̀ lọ́ra ẹ̀mí wọn kó dẹ̀ dá gbogbo àwọn ọmọ yẹn sí fún gbogbo wa kí ire wọn túbọ̀ máa ṣojú wa Ọlọ́run á bá wọn gbé o Ọlọ́run á túbọ̀ jẹ́ kán dàgbà gracefully. Happy birthday ma ẹ ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o màmá dáadáa ni yín a máa ń rí yín inú wa máa ń dùn gbogbo àdúrà yín á túbọ̀ máa gbà ó Olúwa á túbọ̀ máa wà pẹ̀lú yín o. ẹ kú ọdún ní Alájà Shifau aṣọ ọ̀pọ̀ ọdún náà lánàá ìdẹ̀ra lágbára Ọlọ́run àjèrè ọmọ àṣìwé pẹ́ láyé tó ànífojú sunkún ọmọ ànífọwọ́gbó wọn ṣègùn náà káyọ̀délé wọn ní ṣerú ara wọn lágbára Ọlọ́run wọn tó ní ṣẹlẹ̀ wa lórí ọ̀pọ̀ ọdún kan ló máa jẹ́nu ètò ẹ̀ṣẹ̀ bọ́ọ̀lù àyín sì ti tàn máa ju bẹ́ẹ̀ lágbára Ọlọ́run àánú Ọlọ́run yóò di gbogbo ọmọ yẹn bá Assalamu alaikum. ètò ẹ ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ní ọlá ńlá pẹ̀lú ìdẹ̀ra ìtókù tẹ́lẹ̀ ẹ̀ ní fàìsàn lò ẹ̀ ní fìdààmú lò ẹ̀ wá jẹun ọmọ yín pẹ́pẹ́pẹ́ ẹ̀ ní fàìsàn jẹun wọn agbára Ọlọ́run. bẹ́ẹ̀ Basirat Fọláṣadé Owólabí mo jẹ́ kan nínú àwọn ọmọ Alájà Shifau Owólabí so ìyá dáadáa nìyá wa so mo wà happy fún láìjú wọn so wọ́n kó gbogbo wa so Ọlọ́run àtúbọ̀ jẹ́ kán kó wa pọ̀ jẹ́ so a túbọ̀ máa rí wọn pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ Ọlọ́run àtúbọ̀ jẹ́ kán máa jẹ wọn pẹ́pẹ́pẹ́pẹ́ so wọ́n á jèrè gbogbo wa lágbára Ọlọ́run àtàrà ọ̀tọ̀ rẹ̀ wọ́n á jèrè wa inshallah bíkúdé àtúláì. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Saheed Lawal ni o aka Baba Sise àwa bá Alájà wa Shifau tó ń ṣe àwọn ìyá wa àwa tún wọ́n bá wọn dúpẹ́ fún Ọlọ́run síwájú sí pé èyí tí wọ́n ń celebrate lénìí
kí ọlọ́run má fi eléyìí ṣe òpin fún wọn gbogbo àwọn ọmọ tí wọ́n wá bí náà tí wọ́n wà àti tí wọ́n fara bí àti tí wọ́n fẹnu bí náà ní kíkọ́nù wa máa ṣèwájú wọn lọ èyí tó kù tí wọ́n máa lò nílé ayé ọlọ́run má ṣàbá jẹ́ kí wọ́n lò pẹ̀lú ayọ̀ àti àlàáfíà ọlọ́lá ilaha illallah ọlá muhammadu rasulullah sallallahu alayhi wa sallam salatul fatih. Happy birthday, Grandma Alhaja Shifau Owolabi, mother of all, màmá fún gbogbo wa. A dúpẹ́ ọjọ́ ìní. Ẹ̀mí tó ṣe 80 á túbọ̀ ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Ẹ pẹ́ fún wa, ẹ jẹun àwọn ọmọ yín pẹ́. Ẹ ṣèyà fún gbogbo wa kalẹ̀. A máa rí yín bá. Inshallah, wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. From the Tijani family, on behalf of my family, mo ń kí yín o. All right. Àwa ọmọ alájà ni, no, àwa ọkọ alájà ni. Ìkan náà àwọn ọkọ wọn nìyẹn. Wọ́n làwọn ọkọ rẹpẹtẹ. Àmọ́ ṣá, you know, just to say, you know, knowing her, she's been a very, very wonderful person. Very cordial, you know. Wọ́n máa ń kíyàn dáadáa, very, very pleasant. Èèyàn àtàtà ni wọ́n. Ọpẹ́ ni fún Ọlọ́run pé mo ní àǹfààní láti mọ̀ wọ́n, alhamdulilayi. Àwọn ọmọ wọn dẹ̀rẹ́ wàláì tàláì, ọmọ olóríire ni wọ́n gbogbo wọn. Lọ́kùnrin lóbìnrin, alhamdulilayi rabbil alamin, Ọlọ́run adúpẹ́. Adẹ̀dúpẹ́ fún ọjọ́ ìní yìí, ọjọ́ ta ti ń dúró, ta ti ń rẹ́kẹrẹ́, ta ti ń dúró rọ́kẹ̀rẹ́ pé ó máa dé. Adẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà pé ó dé láyọ̀ àtàláfíà. Alájà àgbàdá dání yín. Àgbàdá ni yín, Ọlọ́run á túbọ̀ máa kẹ́yìn, Ọlọ́run ẹ kó wa jẹ̀pẹ́, alihamudulilayi, ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún, ní ṣàgbáyà, bó ṣe ń pẹ́ ṣe pẹ́ tó ní fojú sunkún ọmọ, ọpẹ́ ní fún Ọlọ́run pé a bá ń ṣe àṣeyọjọ́ ẹ̀ ní alihamudulilayi rabbil alamin. Mo dúpẹ́ fọ́lọ́run, mo tún dúpẹ́ fọ́lọ́run. Ọlọ́run lọ́ba tó pẹ́ yìí, Ọlọ́run lọ́pọ̀ lọ́pọ̀. Mo wá dúpẹ́ lọ́wọ́ àwọn gbogbo ọmọ Alhaji Mahmood Kashia Aremu Owolabi Àjàfẹ́ Èkó nílé lóko lájò sáfèkì ìlú Amẹ́ríkà. Ìwòye àná wọ́n ń ṣe lọ́wọ́ lẹ́kọ̀ọ́. Àwọn títí náà tó láwọn ó ṣe fún mi. Àmọ́ dúpẹ́ o. Ọlọ́run á dá gbogbo wọn sí o, gbogbo wọn náà máa tẹ̀lé ọmọ. Mo tọ́ ń ṣe fún mi. Ọlọ́run á jẹ́ kọ́ sí gbogbo wọn náà kọ́ ọmọ wọn ṣe rí ẹ̀sìn wọn lágbára Ọlọ́run. Mo ṣe wá kó lè pẹ́ tó, Ọlọ́run má jẹ́ fojú mọ́ sàárè kankan nù àtọmọ ọmọ àtàwọn ọmọdé ọmọ lágbára Ọlọ́run. Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wọn. Wọ́n ṣe mo dúpẹ́ o. Inú ọpẹ́ mi ò ní kan o. Mo dúpẹ́ gan ni. Ìyá àdúgbò ìlànà ọ̀gbọ́n ọ̀dún. Làkàlùkì àpọ̀n nínú àbùkù àdúgbò àlẹ́ ìmọ̀ àdúgbò. Ìsọ̀ àlẹ́ ìmọ̀ mi nínú ọ̀rọ̀ òkú rẹ̀. Fàyíṣà wà láwùjọ àkúlẹ̀ àjíríà ọjọ́ ìbí mi, èní lọ́jọ́ ìbí mi, èní lọ́jọ́ ìbí mi, alhamdulilayi, èní lọ́jọ́ ìbí mi, ẹ wá bá mi dúpẹ́. Today is my birthday, alhamdulilayi. Àmúdàn wa ṣùkúrà. Ó ṣé mo dúpẹ́ Ọlọ́run ọba. Ẹ wá bá mi dúpẹ́. Èní lọ́jọ́ ìbí mi, ẹ wá bá mi dúpẹ́. Akọ́kọ́ ní graduation ní wálé mo gan mu jojo. Ọjọ́ ìbí Ànábì Mọ́lúdì náà bí ọlọ́jọ́ ìbí ó yá wájọ́ ìwọ ló lè ní o. Èní lọ́jọ́ ìbí mi, alhamdulilayi. Èní lọ́jọ́ ìbí mi, ẹ wá bá mi dúpẹ́. Today is my birthday, alhamdulilayi. Èní lọ́jọ́ ìbí mi, alhamdulilayi. Èní lọ́jọ́ ìbí mi, ẹ wá bá mi dúpẹ́ o. Kò sẹ́ṣẹ̀ nínú káràntì ọjọ́ tí a dá ayé o. Kò sẹ́ṣẹ̀ nínú káràntì ọjọ́ tí a dá yé. Torí ẹ̀ la ṣe ń rántí ọjọ́ bí oníṣẹ́ ńlá. Ẹ̀sìn ò máa jẹ́ kí n jókòó sóhun tó jọ rárá. Wọ́n jó nílùú Mọ́kà, wọ́n jó ní Mọ̀dínà. Ìjókíjó kan náà ń jó ìjó sùnà ní o. Èní lọ́jọ́ ìbí mi, alhamdulilayi. Èní lọ́jọ́ ìbí mi, ẹ wá bá mi dúpẹ́. Today is my birthday, alhamdulilayi. Today is my birthday, ó ra ìṣíga. Alhamdulilayi. Èní lọ́jọ́ ìbí mi, ẹ wá bá mi dúpẹ́. Èní lọ́jọ́ ìbí mi. Oníṣà lọ́jọ́ bí mi Àdùkẹ́, mo tún lé kan lọ́dún ṣé olórí ìbùkáyà. Ọmọdé ọjọ́ wọn máa ti wà dàgbà rẹ̀. Ọmọdé ọjọ́ wọn máa ti wà dàgbà rẹ̀.
Àṣọpọ̀. Ọmọ rẹ̀ mú tó jẹ́ jẹ́rọ̀tì. Àṣọpọ̀. Ọmọ rẹ̀ mú tó jẹ́ alákì. Àṣọpọ̀. Ọmọ mú tó lọ́rùn káyà tó. Àṣọpọ̀. Àṣẹ iṣẹ́ mi táwọn tọmọ. Àṣọpọ̀. Nínú owó pẹ̀lú àlàáfíà. Àṣọpọ̀. Nínú ọlọ́ pẹ̀lú ẹ̀mí gígùn. Àṣọpọ̀. Orí ńlá lọ́sọ̀lẹ́kùn. Àṣọpọ̀. Ìfọlọ́fíà lórí ẹ̀sùn. Àṣọpọ̀. Orí iwájú orí ẹ̀yìn. Àṣọpọ̀. Ó máa jẹ́ tèmi aládùúkẹ́ o. Àṣọpọ̀. Ó máa jẹ́ tèmi aládùúkẹ́. Àṣọpọ̀. Ìjọ ìgbà òdìwàrà o. Àṣọpọ̀. Kọ́lá náà ṣé wọ́n bára mọ́. Àṣọpọ̀. Ṣé wọ́n kú lọ́kà láàyè pé o. Àṣọpọ̀. Kọ́lá náà rí bí wàá tó láàyè. Àṣọpọ̀ ọdún oore. Àṣọpọ̀. International boy, DJ Perez. Oh my morning dew,
boy now, ile boy now. Oh, I don't wanna, I don't wanna, I don't wanna, I don't. I don't wanna live my life for you, live my life for you. All over the news, all over the news. Only God and I know the kind of thing I do, the kind of thing we do. Man, I thank God I got the lead. Say God no ungodly. Oluwa na ain't comforting me. When these people they come body me. Man, I thank God I got the lead. Say God no ungodly. Oluwa na ain't comforting me. When these people they come body me. It's why I die sometimes. A little Henny and ice. Make a fitty cool my mind. Make a live this life. The international boy, DJ Paris. Oh, my lady. Oh, kill it, boy, no. Make I play you my cassette, you. Anything you sell is a market, you. Try to they look from my aspect, you. They loud them at the handset, you. Me I know fi drag it shine. Oluwa na him be my kanji down. Me I know they try to connect the light. I just want Charlie boy day, make Charlie boy day. Man, I thank God I got the lead. Say God no ungodly. Oluwa na him comforting me. When these people they come body me. Man, I thank God I got the lead. Say God no ungodly. Oluwa na him comforting me. When these people they come body me. It's why I die sometimes. Make I tell you waiting happen for a bullet. Body's big party inside my bullet. I went there with my best friend Kule. Kule they there with his girlfriend Shile. Ghetto girls them they like Takasufi. So many pretty girls they inside my mule. I just they wonder say which can party everything yakba, everything there. Oh shit, I get many girls with them they come from away. AJ boys and they like to throw away. Almost go babe. We just having fun, we won't carry on. Crazy guests like Meg the Stallion. But my girlfriend they turn me on. That's why I hold on tight. DJ Paris. Hold on, yeah. Hold on tight. Hold on, yeah. That's why I hold on tight. Hold on, yeah. Hold on tight. Hold on, yeah. To download my mixes, log on to from Ebute Meta all the way to Niger Delta. Now we get plenty ololo. Girl them not for logo. I just want sharply take one photo before the baba them tell us to go. Oh shit, I get many girls with them they come from away. AJ boys then they like to throw away. Almost go babe. We just having fun. We won't carry on. Crazy guests like Meg the Stallion. But my girlfriend they turn me on. That's why I hold on tight. Hold on, yeah, yeah. Hold on tight. Hold on, yeah, yeah. That's why I hold on tight. Hold on, yeah, yeah. Hold on tight. Hold on, yeah, yeah. If you want make a ginger, give me key, kokoro. Make a beach,
your love. Anywhere I go, just come up with my love. So they do like Polo. If you want make a ginger, give me the kokoro. My body beat your love. Come make a show you my banana. No, they do like Polo. Make a love, make a rub, make a touch upon it. Make a rub upon it. Till I go lotion, I'ma rub upon it. Like fine wine, say you sweet when you wine it. Me, I don't feel leave when you wine it. As long as we go there, I'm on a me go pay. Yeah, we go there nice. If we enter the place, I go there nice. I go fiki, I go rewind. Say now me go be the DJ, I'ma feel nice. So say my party no they start to the daylight. Before you run go the shot, you make you think twice. If not smoke, you want smoke, say we day tight. I'm on my love go, say we live nice. Yeah. If you want make a ginger, give me the kokoro. My coach, beat your love. Anywhere I go, just come up with my love. So they do like Polo. If you want make a ginger, give me the kokoro. My body beat your love. Come make a show you my banana. No, they do like Polo. I be making money, living reckless. You want it call, you me, I'm a white love. If them try, dog, then go son. They go down. We go there nice. If we enter the place, I go there nice. I go fiki, I go rewind. Say now me go be the DJ, I'ma feel nice. So, say my party no they start to the day. Our mother's birthday celebration. Please believe you. Thank you so much for coming to our mother's birthday celebration. Our mother, Alaja Sifa Kwantibola Owolabi. We are going to start with our opening prayer from Alhaji Said, Officer Alhaji Said. He's a sheriff officer, Prince George's County Police Department. While you're finding your seat, we're going to start with the opening prayer from Alhaji Officer Said Lawal. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لمن سبق الناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. اللهم آمين. أجل بنا وباتوبي أجل بنا وباتوبي لا يمسي أجل كي أتوبي ولا وباتوبي لا يمسي كلا يبقى لما أما ẹ dákun ẹ fún wa ní bí ìṣẹ́jú kan àbí ìṣẹ́jú méjì gbogbo àwa tí àtòrí ti ọlọ́run àti tànàbí àti ti àwọn ìyá wa sí ìwà ẹ jẹ́ kí á dìde dúró kí á fi dúpẹ́ fún ọlọ́run ọba ní tí ọlọ́run ṣe fún àwọn mọ̀mọ́ wa yìí. ọ̀pọ̀ èèyàn ni wọ́n ti lo owó ẹ̀kọ́já sẹ́yìn tí ọlọ́run ò kára kí wọ́n tó báyìí. àwọn ìyá wa tí wọ́n dàgbà yọ̀ǹda yín tọrọ ọlọ́run tó yẹ ní Muhammad. Allahu akbar, Allahu akbar, Allahu akbar.
لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا لا إله إلا الله وأدى أنجز وأدى ونصر عبدا وأسرى جدا وأسرى من عذاب ودا لا إله إلا الله ولا نعبد إلا إياه مخلصين له دينا ولو كره الكافرون اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وعلى أصحاب سيدنا محمد وعلى أنصار سيدنا محمد وعلى أزواج سيدنا محمد وسلموا تسليما كثيرا كثيرا الفاتحة. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين آمين فيكون آمين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. أجابكم èyí tí a tọrọ fún àwọn màmá wa yìí ọlọ́run èyí tí wọ́n ṣe léèkì ọlọ́run má fi lè ṣe òpin fún wọn gbogbo èyí tí wọ́n ti lò tí ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn èyí tó kù tí wọ́n bá máa lò àlékún àlàáfíà ọlọ́run má ṣàbá wa ṣe fún wọn gbogbo àwọn tí a wá wá sí ìlú ayé náà ní lórí tiwọn ọlọ́run má ṣàjẹ́ káwa náà lè ṣe irú ẹ̀ káṣíwò tó tún pẹ̀lú bẹ́ẹ̀ lọ láàrin gbogbo àti rántí àwọn màmá wa náà àtọ́rántí àwọn bàbá wa náà tí ó bá sí màmá kò ní sí bàbá àwa fi àsìkò yìí náà àtúnfi rántí àwọn bàbá wa muhammadu mahabud aremu oyinlabi aka alhaji kashia ẹ jẹ́ kí a ṣe kúrò ọmọ ọ̀mẹ́ta kí ọlọ́run mọ́ṣáláà ìbẹ̀rẹ̀ fún bàbá bisimilahi rahman rahim kúrò ọmọ ọ̀hún الله صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد gbogbo àwọn tí a wá síbí báyìí náà gbogbo dáadáa tí a fi lẹ̀ nílé tí a bá délé ọlọ́mọṣẹ́jọ́ kí a bá àwọn owó tí a ò fi sílẹ̀ nílé ọlọ́run jẹ́ kí a bá ó kéré jù tíkẹ́ẹ̀tì ni ọlọ́run jẹ́ kí kọ̀ọ̀kan wà ìgbàta wa lọ ní ṣùgbọ́n á lọ̀rọ̀ pípà. Dear mother, one of our favorite moms that we have I just want to thank everybody for coming. Thank you, Alhaji Said Lawal. And thank you for coming. We are here to celebrate our mother, nickname every single one of us in the family, everybody that is here tonight, who is our children of Alhaji Mahmood Owolabi, known as Kashia Bugwalani nickname. And that nickname came from nobody other than Alhaja Sifa Owolabi. My nickname, Republic. My nickname is Republic because I was born October 1st, 1963. The very day Nigeria became the Federal Republic. That was the year I was born. And that's why she named me Republic. And that's why I love Nigeria so much, except what is going on right there. So everybody in our family do have a nickname. And that nickname is so unique with our family because it's a way that we bond together as a family, as children, and it really
grew up with every single one of us, all the way to today. Dr. Falani is our baby. Aja Shakira, Ashake, we also have so we all have these religions that we call ourselves, which is one of the fonding things that we remember about Elijah Sika. And I remember as a kid, as a child, as a toddler, she used to carry me on her back. And every time my mom is not home, I'll be sitting on her back, playing around, a sewing machine in our room and everything. It was such a fun, loving family. We are such an incredible bond. And we thank God that today we are here, even though we are no longer in Nigeria, we're still able to come here and join together so many people to celebrate her 88th year of our mother, great-grandmother, an exceptional woman, a very incredible woman. We say happy birthday, happy 88th birthday. Waiting for Dr. Tolani. Dr. Tolani, please. So I'm not an MC aficionado, so I will give to my sister. Dr. Falani is my sister. Actually, the whole family, she follow me. Just like, we all follow each other. So we've been like this since we were little kids. We grew up together in a big house, and thank God Almighty for the kind of father that we had, that was able to do everything that we did. And that really created a tremendous bond among all of us. Thank you all so much. Yes, Dr. Solano. Thank you. It's not working. Can everyone hear me in the back? Hello, everybody. Okay. All right. Hello, everybody. Thank you so much. I can't thank you enough. I want to say thank you so much for coming and honoring this event. I know people came from several places, and I'm sorry I came in a little bit late, even though, 1 hour drive is not that bad, but I know people traveled longer distance to get here. So thank you for, dedicating this minute, this time, to celebrate our mom with us. Like my big brother just said, we are from a big family, but we thank God that we all grew up in unison. We all grew up under the same roof, and as you can tell, that love revolves around us. We're very thankful today that Elijah, with whom I duly call and mention her name, Elijah Sifawu Owolabi, is the third of my father's wives. But as of today, she's alive and well, and she's shouldered responsibility to be mom, grandmother, great-grandmother for all the descendants of Alhaji Mahmood Owolabi, aka Kashia. So I think it's really nice that we all came together to celebrate her. She deserves that celebration that she's been doing for years. And I want us to kind of, relax, enjoy the moment, and celebrate with us as we glorify the presence of God in her, because as a person she's been able to bring it's not that we were divided in any form, shape or manner before, but she's come to actually strengthen the relationship between us. We have a bunch of us that are in diaspora, we thank God. Due to the COVID, some of us cannot make it, but today is our day. I want us to, celebrate with her. Thank you so much for coming. In the next few minutes, we're going to start eating, and then we're also going to have my mom come in a few minutes. She'll come back in, and I believe we're going to be doing the cutting of the cake, and then we'll proceed to eating. Someone is also going to do